àfẹ́ ní sùúrù. Nigeria, àwọn problem ta ní Nigeria long age problem ni wọ́n tó dẹ̀ require critical solution. Kò ń ṣe 2023 ni wọ́n dá Nigeria sílẹ̀. Although Buhari àti Aṣíwájú wọ́n lọ dé APC sílẹ̀ ni, ṣùgbọ́n policy wọn àti style of governance wọn ó yàtọ̀ síra wọn. Bàbá Buhari àwa láìkẹ́ nítorí Aṣíwájú ni, ṣùgbọ́n ká má parọ́ kò fi bẹ́ẹ̀ ṣe dáadáa lórí ètò ìlú, especially economy tó gbé fún Tinubu ó mẹ́hẹ̀ kò fi bẹ́ẹ̀ kò wápá bàbá ilẹ̀ ń try tí bàbá yóò bá ṣe gbọ́ reform tó ṣe ni mi ò pé Nàìjíríà sì máa dúró lè ní ṣèbí ó yìí sọ pé epo 1,300 nítorí war tó ń jà ní Iran tí bàbá yóò bá ṣe reform epo gan lè di 10,000. Ìgbà tí wọ́n jáwọ́ ní ìrámù ṣe podínwó Nàìjíríà báwo ni ogun ní Iran bó ṣe kan epo Nàìjíríà. No ṣe rí ọ̀rọ̀ epo Nàìjíríà epo dàbí gold ni. A lè determine price epo gold náà determine price. Wọ́n bẹ̀rẹ̀ ogun náà ní Iran yẹn everywhere epo ti lọ sókè bẹ̀rẹ̀ àwa ní epo àsìkò tó yẹ káwa máa gbádùn yẹn. No a lè gbádùn bẹ́ẹ̀ ṣe ti rí kí Buhari tó kúrò ó ń pè kinní kan ní táwọn NNPC ṣe láyé Buhari ó ń pè ní DSDP direct payment or something DSDP kíní yẹn lọ́ fi ba gbogbo kíní jẹ́ ṣe mọ̀ pé ayá owó àfi epo ayáwó epo tá àti tààrà wọ́n ti fi yáwó lẹ̀. Buhari ti fi epo ayáwó fún bóyá 200 years wọn kó ti fi yáwó dà. No kò jẹ́ 200 years kò ju bí 20 years ni wọ́n pè. Bí a 10 years ṣá so for every barrel tá bá ń produce bí over bí 300,000 kò máa lọ sáwọn. Àwọn fámìlì Buhari ṣé wọn lè gbé wọn ni wọn pọ́n fọ owó náà jáde. No ẹ mọ̀ ká àwọn NNPC tó wà lábẹ́ ẹ̀rí Buhari bàbá ẹ̀ ó dàbọ̀ kò fi bẹ́ẹ̀ mọ̀wé astagafurulai kò fi bẹ́ẹ̀ gbogbo àwọn tó wà lábẹ́ ẹ̀. Buhari dá kò fi bẹ́ẹ̀ mọ̀wé. Bẹ́ẹ̀ ni ṣé gbogbo àwọn tó wà lábẹ́ ẹ̀. Buhari dá Buhari tó fẹ́ islamize Nàìjíríà tó fẹ́ fulanize Nàìjíríà ló dá. No tó fẹ́ islamize Nàìjíríà tó fẹ́ islamize Nàìjíríà á ti ṣe náà gbogbo yẹn propaganda ni. Tí ó bá ti pẹ́ sọ́wọ́n lè gbowó dìde táìmù tó dìde yẹn ni èmi àti yóò lè síbi táwa yìí. Kò easy ni tí ó bá ti pẹ́ Ọlọ́run lọ sọ́wọ́n lè gbowó láti dìde ní táìmù tó dìde yẹn Buhari ó máa fulanize Nàìjíríà. Buhari sọ fún ọ̀pọ̀ àwọn èèyàn pé everybody submit àwọn weapons tó wà lọ́wọ́ including kitchen knife tó wá pé èké láwọn Fúlàní x-men lọ́wọ́. Ṣé àwọn Fúlàní gbogbo wọn máa ń wà lenient mọ́ ara wọn even wọn bàbá tó tún contest náà lóko Àtíkù tí ẹnà bá wọlé àwọn Fúlàní náà ọmọ àgàpọ̀. Buhari ti ṣiṣẹ́ ẹ̀ẹ́dẹ̀ náà máa sọ ọdún ẹ̀gbọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n sọ̀rọ̀ bóyá fi Fúlàní jọ ní àmọ́ ọmọ Yorùbá ní òun ṣe Fúlàní ṣe ọmọ ìlúwo ni bàbá yìí ọmọ ìlúwo ni. Yorùbá ní mí náà ọmọ Òkòòdú ní mí ọmọ ìlúwo gangan ọmọ Èkó ní mí ọmọ Òkòòdú ní mí. Ìbò ní Kòròdú. Ọmọ Òkòòdú ní mí ọmọ mi ò ní kí ni mo sọ kò sí ìmọ̀ tí mo sọ. Ọlọ́run ní í ṣe ní ìran àwọn tó daran dé ìlú ibi ta lọmọ Fúlàní báwo ṣe mọ̀ létí. Àbẹ̀tẹ̀ ní Buhari dá Buhari láti wà nílẹ̀ Yorùbá Buhari tó lè gbowó sọ̀rọ̀ tó ní kọ́ lọ pa ìyá ẹ̀ mi sọ pé Buhari ó ba economy Nàìjíríà jẹ́ ṣé ẹ̀gbọ́n kan tí mo sọ ni. Àgbọ̀ ẹni Buhari sọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lè ní ìdáló jáde ìdáló ti bí ẹlẹ́kọ̀ọ́ Buhari ló ti bí ẹlẹ́kọ̀ọ́ láti Nàìjíríà lọ sí Nàìjíríà. Gbogbo ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kí n jẹ́ kékeré kan yí bàbá yìí ẹ jẹ́ kí n jẹ́ kékeré kan yí ọ̀rọ̀ Nàìjíríà ó ti bàjẹ́ tipẹ́tipẹ́
Buhari náà tún wá ẹ jẹ́ kí kinní kan yé yín. Ìyá Yorùbá. Aṣíwájú ló ń tún ṣe náà, àbúkọ́ aṣíwájú ń ṣe yìí. Ìyá Yorùbá ẹ jẹ́ kí kinní kan yé bàbá yìí. Tó bá jẹ́ pé kì í ṣe Tinubu ló fa Buhari wá bẹ̀, kò ní rọgbọ o. Tó bá jẹ́ pé kì í ṣòun ló mú wá, á bà nǹkan jẹ́ jù báyìí lọ. Buhari. Tó bá jẹ́ pé kì í ṣe pé Tinubu ló fún níjọba, ọwọ́ Tinubu ti gbàjọba o. Ọwọ́ Tinubu ọwọ́ rẹ̀ ló ti gbàjọba o. Tó bá jẹ́ pé kì í ṣe òun ni, ẹ má jẹ́ kí n tàn yín. Á bà nǹkan jẹ́ jù báyìí lọ. Tó bá jẹ́ wípé báyà agbára ẹ̀ àti ìmọ̀ àwọn èèyàn ẹ̀ ní tí ì ṣe pé Tinubu náà ló gbé débẹ̀ tó gbà lọ́wọ́ ẹ̀, kálukú ẹlòmíì. In fact, báyà lọ́mọ Nàìjíríà Buhari. Ọlọ́mọ ma. Ẹ má bí dẹ́bà tí mo fẹ́ fẹ́ sọ, ẹ má wulẹ̀ sọ pé ẹ fẹ́ sàn ọ̀kan ara. Gbogbo dẹ́bà sọ pé Tinubu opinion tí wọ́n ní yàrá ẹ má bínú Yorùbá wuyì. Ahmed ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹjọ́ ẹ má bínú. Ṣé ti rí lórí ètò yìí oníkálùkù ló ní ṣe lórí opinion ẹ̀. Tí ẹ bá gbà wọlé kò ń ṣe pé bàbá ṣe ń sọ̀rọ̀ ń gbà míì ó máa ń dàbí bínú bíi pé à ń bú onítọ̀hún yẹn. Ẹ jẹ́ ká máa fóun rẹ̀ bára wa sọ̀rọ̀ ẹjọ́ torí Ọlọ́run. Ṣẹ́tìrì tí bá jáde tí bá ń sọ̀rọ̀ èmi ò kì í sọ̀rọ̀ perception fact ni wọ́n ń sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ni although Nigeria everything wọ́n everything ṣe kínní. Bàbá wa ṣùgbọ́n bàbá wa Ahmed nínú Yorùbá nation àti one Nigeria kí lè fẹ́. One Nigeria ni mo fẹ́ mi ní parọ́. Ó ti yé mi. Tó tọ́ ni náà one Nigeria ni mo fẹ́ kí ni one Nigeria ni mo fẹ́ náà. Why ìtẹ̀fẹ́ Yorùbá nation? Ṣẹ́tìrì táwọn èèyàn wọn kúrò lára Nàìjíríà àwọn Fúlàní ẹni fẹ́ kọ́ kúrò lára Nàìjíríà because àwọn ló ń drag Nàìjíríà lọ sẹ́yìn that is the fact. Gbogbo ideology wọn gbogbo nǹkan tó ń ṣe kò make sense. Àwọn ló ń dúró àwọn Yíbò wà òkè o. Yorùbá wuyì ẹ jẹ́ kí n béèrè ìbéèrè méjì pé lọ́wọ́ Ahmed. Ẹ bèrè ọ̀rùn. Ahmed. Mo ń gbọ́ yín. Ní bíyá 90s náà bí àbí 80s ṣé wọ́n lọ sí school ọ̀fẹ́ rárá? Èmi 90s èmi tí máa pé 50 next year. Kí lẹ̀ ń sọ yìí? Mo kàn mọ́ bí ok ṣé wọ́n lọ sí school ọ̀fẹ́ ní Kòròdú? Ẹ̀wọ̀n jẹ́ ọmọ Kòròdú ní bọ̀ Island Maternity lọ bí mi sí. Mo ń bí ẹ mo ní ṣe lọ sí school ọ̀fẹ́. Private school ni mo lọ sí school ọ̀fẹ́. Ok and kí ló ti benefit látijọ́ tí o ti jẹ́ ọmọ Nàìjíríà tí wọ́n ti bí ẹ sí Nàìjíríà àbí tí ìyàwó ẹ tó benefit ṣe hospital ọ̀fẹ́ ni bóyá ìyàwó ẹ lọ sí hospital bóyá ọ̀fẹ́ sọ fún mi ní nǹkan mẹ́wàá péré tó lè sọ fún mi pé benefit ní Nàìjíríà. Ọmọ Nàìjíríà ni mí náà so mo benefit pọ̀ ọmọ Nàìjíríà ni mí so kí ni. Mo ní kó fún mi kó ka nǹkan mẹ́wàá tí o ti ìyàwó àbọ̀. Ọlọ́run benefit pọ̀ ọmọ Nàìjíríà làwọn ṣé yẹn náà wà pé ọmọ Nàìjíríà ni mí náà. Ó yé mi pé ọmọ Nàìjíríà lèmi náà. Ọgbọ́n ẹ̀wẹ̀ dáàdì náà gbàgbé gbogbo yẹn àwọn tẹ̀ ń bá sọ à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan lọ pé kálukọ́ mọ̀ sí Mr. Ahmed gbogbo ilé ìyá Yorùbá. Ìyá Yorùbá. Mi ò bọ́rọ̀ lọ sí ìgbà tí àwọn Kano tó rí pé Chad ní Abacha ti wá tó rí pé agbára wọn ò fẹ́ ká àwọn náà dìtẹ̀ pa gbogbo agbófóyè lọ gbogbo everywhere àmọye Fúlàní tó dá màálù dé Ìjẹ̀bú dé gbogbo rẹ̀ tẹ́lómi ò mọ̀ràn ẹ̀ mọ́. Wọ́n dẹ̀ gbọ́ Yorùbá dáadáa. Wọ́n pọ̀ lọ́dọ̀ wáyé tẹ́ ń sọ báyìí ṣé ẹ lè gbàdúrà kílẹ̀ bàbá yín bàjẹ́ ni ṣé n ta ń sọ yìí ọkàn yín ni. Ẹni sùúrù ṣé mi ò support wọn náà ẹ gbọ́n nǹkan tí mo sọ ni. Kí ló tẹ́ ń sọ báyìí. Mi ò support wọn. Ẹni Fúlàní nìkan kúrò lára Nàìjíríà. Yes now mi ò support wọn because ideology. Tó kù dọ̀ wà pọ̀. Bẹ́ẹ̀ni because ideology wa fẹ́ jọra mi ní ó yẹ kó kúrò lára Nàìjíríà ṣé ẹ gbọ́n nǹkan tí mo sọ ni. Mi ní ideology wa kò bá títí wa mu àwọn kankan ló ń fa Nàìjíríà sẹ́yìn. Ṣé wọ́n kó yẹ kí Yorùbá kó lára Nàìjíríà kí Yorùbá dá dúró. Ṣẹ́tìrì tí Buhari South tí Buhari South tabajọ wà pọ̀ and the same ideology and think the same way
kí ló dé dàbí pé kí Yorùbá dá wà kí ló dàbí tẹ̀lé lọ pé ẹ̀fẹ́ Yorùbá nìkan kó dá wà. ṣé ẹ rí nǹkan tá à ń sọ ẹ má yẹ ká máa parọ́ fúnra wa ẹ má yẹ ká máa parọ́ fúnra wa ẹ má yẹ ká máa parọ́ fúnra wa ṣe rí Yorùbá nation no kíní wishful thinking ni mi ò kó lè ṣẹlẹ̀ ní generation wa yìí. kílẹ̀ pé visual thinking àbí kílẹ̀ pé. Wishful thinking. Yeah, generation wo ló máa wá ṣe. mi ò kó lè ṣẹlẹ̀ generation bóyá tí gbogbo wa bá ti kú kò lè ṣẹlẹ̀. èmi sì máa lọ 100 sí. ìgbàgbọ́ ẹni tó ń sọ̀rọ̀ ni ìgbàgbọ́. No, that is the fact now. ṣé olórí Sunday Igboho náà ṣé wọ́n ní support aṣíwájú. mo fẹ́ bèrè ìyá Yorùbá tí wọ́n bá ní kí bàbá yìí di bọ́ǹbù mọ́ra kọ́ wá sáàrin ibi Yorùbá wà bàbá ilé ìlé di bọ́ǹbù mọ́ra o. báàlẹ̀ ń sọ̀rọ̀ báyìí kí ni mò ń sọ ọmọ Yorùbá ní mí mò ń sọ pé ṣé n tó ń ṣẹlẹ̀ yóò kàn yín. ẹ máa gbọ́ bóyá ń jẹ́ bá jẹ́ Yorùbá tí mo sọ bí wọ́n ṣe ń pa àwọn Fúlàní. ta ni Fúlàní. ìyá yín wá jẹ́ Yorùbá ìkọ́ni méjì máa jẹ́. ẹni sùkùn náà bàbá wa méjì. ẹni sùkùn bàbá wa méjì. mi ò lè rí bí lára mi lórí social media ni ọmọ Yorùbá pọ́nbélé ni. bàbá wa méjì ẹ gbọ́ tèmi. ọmọ kò ló àgbà ni mí. ṣé mo support wọn ni. no à ń bèrè èmi ṣe sọ pé kí Yorùbá fẹ́ kọjá dúró ẹ̀ kẹfẹ́ kọ́ àkùnrin náà ìyá Yorùbá mo fẹ́ bí ẹlẹ́rìí kankan sá. èmi máa gbogbo lé bóyá wọ́n wò pé ṣé àtúndàdúró ni ó ní akéwì wọn ni pé ṣé àtúndàdúró ní generation wa ìyá Yorùbá wọn náà tíǹkì wọn ni ṣé àtúndàdúró bọ̀ kò pọ́sibú. ẹ jẹ́ kí n bí wọ́n lè rè béèrè kan. èmi ò bá yín wí mi ò dẹ̀ bú yín mi ò sọ ìgéṣì yín báyé wà yìí tí kì í kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ oyè yín ṣẹ́rí ohun tẹ́ bá sọ ẹ tí wọ́n fi ní máa sọ ọ̀rọ̀ pé bóyá bákan pé bóyá Fúlàní àpèkéré kan ní ẹ sọ reason ẹ máa gbọ́ no ẹ má bínú ẹ mọ̀ n fẹ́ kẹ́ sọ reason ohun tẹ́ ẹ rò àtòhun tẹ́ ẹ rí ẹ máa ní reason náà ẹ kàn lè sọ wọn. ẹ ní sùúrù ẹ sọ reason. ẹ má jẹ́ kí emotion kó máa be cloud wa tàbá ń ṣe nǹkan ẹ jẹ́ ká máa apply logically kò possible. how why bàtà wà rẹ̀ emotion tó bá because kò ní ọtí ẹ ní iṣẹ́. àfi tó gún bá ṣẹlẹ̀ àṣẹ ìfẹ́ kó gún ṣẹlẹ̀ jẹ́ ìfẹ́ jagun ni. nǹkan tí mi sọ náà ni kò possible. ìyá Yorùbá dẹ́ẹ̀bà ti ní point ẹbí bàbá béèrè láti ẹ̀bẹ̀ Mr. Toyib Tijani mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan gbogbo lé mo fẹ́ bí wọ́n lè rọ̀rọ̀ kan. ẹ bá wa fún bàbá wa sókè lọ HRM láyìn. Mr. Mehdi ẹ kú ọgbọ́n ẹ kú ọ̀hún ṣe é lórí kì ṣe é lórí kì. ọmọ ìlúkù mẹ́dẹ́mẹ́dẹ́ ni ọmọ ìlúkù mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ màlẹ́ àfẹ́. níbo ni Ìkòròdú ti lọ. ọmọ òkú tó bá jẹ́ jíjí Ìkòròdú ni Ìkòròdú ọ̀gá ibo náà ti kúrò ibo lágbólé wọn tán ti dé Ìkòròdú. àṣebí Rẹ́mọ ni ṣé mi fẹ́ wọn èmi ò ní sọ Ìjẹ̀bú ni wá Rẹ́mọ láti kúrò. ọ̀gá ọmọ balùfọ́n ni wọ́n. ẹ má lọ bẹ̀ yẹn mọ́. ọ̀gá gangan Rẹ́mọ ló ti wá. kí ni ọmọ balù ibo ni Rẹ́mọ ti dìde Àjẹ̀bú Àtòlódé ni wọ́n pilẹ̀ Rẹ́mọ mọ́jẹ̀bú Òde ní ayé Olúbùṣe àkọ́kọ́ tí ìjà Rẹ́mọ ṣẹlẹ̀. so ti yé yín ní Olúbùṣe àkọ́kọ́ bẹ́ẹ̀ ẹ̀yin wọ́n sọ pé tó bá pẹ́ lóríkì mo fẹ́ kẹ́ kí oríkì yín tó bá jẹ́ pé kò tún òjìrè ní lóòótọ́ sẹ́ẹ̀gbọ́n tẹ̀ ń sọ ni sọ mi rọ́yà mi sọ́kò olúfẹ́ ni mí náà. ṣé mo kọ oríkì mi fún yín sí mi lè mi ọmọ ìlú mẹ́dẹ́mẹ́dẹ́ kí ni gbogbo ẹni bá ń gbé Ìkòròdú ló mọ̀ pé ẹ̀ lọ́mọ ìlú kù. ọmọ Ìkòròdú lè mọ̀ tí bá dáàbò fún mi tí bá sọ fún mi ní ẹ mọ̀ fún mi. Mr. Mehdi ṣe tó ń ṣẹlẹ̀ ìtẹ́jú tí mo support wọn ni báwo ni ṣe ní point. Mr. Toyib fẹ́ sọ Mr. Toyib ẹ̀gbọ́n òsòkè.
pọ́ǹtì mi ní kò sọ ẹ sọ reason mi ò òun dẹ̀ sọ yẹ ní reason so reason ni pé no wọn náà ò fẹ́ ẹ má mi ṣe wọ́n ní pé kò lè ṣẹlẹ̀ wọn náà ò fẹ́. Mr. Mẹ́rin no ẹni sùúrù kò sẹ́ni tó fẹ́ succession àbí sovereignty àbí succession ni àmì ìbíṣẹ́ wa mi ò ṣe succession ni. kò lè ṣẹlẹ̀ ẹni sùúrù tó bá jẹ máa ẹjọ́ fún wọn ní táìmù náà yẹ kó sọ̀rọ̀. ẹni sùúrù tó bá máa ṣẹlẹ̀ kò ṣe generation wa at least I'm 7 to 50 tí bá lo àwọn 50 years láyé àbí tí wọ́n rẹ̀ mọ́ gbogbo àdáwà ń bì yìí ìṣẹ́dá kẹ́ káwọn mi jẹ́ 40 àbíkọ́ ti gbẹ́nu dé 50 tẹ́ bá ní 50 years láyé. èmi lè máa dínkù ẹ máa gba ìbánisọ̀ o. ẹ máa múra yín lọ tẹ́ bá lo àwọn 50 years láyé. generation máa gbà pẹ̀lú ògùn generation máa gbà. Ẹ̀mí lè má gbà. Pẹ̀lú generation ló máa gbà. Ẹ jẹ́ ká máa ní sùúrù pẹ̀lú we have to be logical. Gbogbo eléyìí emotion ni gbogbo eléyìí. Bílẹ̀ wọ̀ ṣe ní bàjẹ́. Ọmọ Yorùbá pọ́nbélé ni mí. Jẹ́ ká ṣe bílẹ̀ wọ̀ ṣe máa gbọ́. Èmi dẹ̀ support Fúlàní báwo ní pààyàn mi ò support Fúlàní dẹ̀ never support Fúlàní. àwọn kan ló gba Nàìjíríà. àwọn kan ló gba Nàìjíríà. igbe Yorùbá nation ọ̀rọ̀ bóyá Yorùbá nation ẹ má yẹ ká máa múra hàngàn kò ń ṣe generation wa that's the fact. generation tèmi ni o ó tì mí lókè wá sí. ok mi ti gbọ́. Mr. Ben ẹ jẹ́ fún mi ní reason mo bá ti sọ̀rọ̀ lẹ́yìn lọ́rọ̀ yín mo ń drop. ẹ fún mi ní reason tó fi lè jẹ generation wa. ṣé à push tó ni àbí a lè get kí ṣé à push tó ni àbí. ẹni sùn constitutionally kò lè happen wọn ní jẹ́ kó happen. ẹ má yẹ ká máa múra wá gan Sunday Igboho ṣé kò ń ṣe aṣáájú náà campaign fún sí i kò ń ṣe àwọn ló wà ní forefront Yorùbá nation tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ṣe aṣáájú náà campaign fún sí i ká máa mọ ju wọn lọ ni. ẹ wo ṣẹ́tìrì nǹkan tá a máa ṣe ní pé ká gbàgbára lọ́wọ́ gbogbo nǹkan tá a ṣáájú ń ṣe ń sìn yìí tó fẹ́ gbàgbára lọ́wọ́ àwọn Fúlàní yẹn wáyé tó fi ń bàjá tó yẹ lọ́ọ́ ń bàjá náà ó ṣe tax reform Nàìjíríà ní gbogbo Áfíríkà Nàìjíríà ló ní lowest tax jù ìgbà tá a ṣáájú tó gbàjọba ní 2023 our tax to GDP was 9.5 lowest in Africa. Lówó Buhari ti bá gbó ẹ̀jẹ̀ so aṣáájú fọ́ọ̀mù tax ó ń bá àwọn Haúsá níbi kan wọ́n kì í san tax ní Nàìjíríà àwọn olówó náà kì í san tax àwọn tálákà náà san tax so tax reform tó ṣe ń sìn yìí ó máa yẹ kí gbogbo máa san tax wọn ò dẹ̀ fẹ́ san ó pẹ̀lú nǹkan tó ń bàjá kò tí ì lo 6 months ó ti ń parí ó ń gbé not to remember àwọn gangan ní problem Nàìjíríà aṣáájú lè ń bá wọn jà nítorí làwọn ti ń ta wọn so tá a bá kàn yẹ àwọn Fúlàní yẹn tá a kàn yẹ wọn tó yẹ pé wọn lẹ́nu bẹ̀ mọ́ so Nàìjíríà máa move forward tẹ́tí gbogbo wọn pariwo Yorùbá nation ṣe nítorí Nàìjíríà ò wà pa ni tí wọ́n kí Nàìjíríà dá ní sọ máa sọ Yorùbá nation ni. ok tí aṣíwájú bá wá bọ́lẹ̀ lórí rẹ̀ tí another plan bá wá débẹ̀ wọn táṣíwájú ti ṣe yìí sí tó bá tún wá reverse ẹ̀ kí ló máa ṣẹlẹ̀. kò lè reverse ẹ̀ táṣíwájú bá lo àfi tí ó bá wọlé 2027 lágbára ló ń dẹ̀ máa wọlé tó bá dé wọlé 27 ẹ̀ fi yókù lẹ̀ fọlọ́n àfi tí ó bá wọlé 2027 lágbára ló ń dẹ̀ máa wọlé. adafter fund ẹ̀ ti 2027 kí ló máa ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni òun ló máa múyàn lẹ̀ kíkú má pa. ìbéèrè tèmi èmi ní béèrè lọ́wọ́ Mr. Ahmed o èmi ní béèrè lọ́wọ́ Mr. Ahmed. aṣíwájú mú Buhari lẹ̀ Buhari débẹ̀ òun pa wá. tọ́ba wá bẹ́ẹ̀ bí Nàìjíríà bá tún pa wá ń kọ́. no kò tí ì jẹ president ńgbà yẹn aṣọ́jú ò tí ì jẹ president. ẹjọ èmi ní béèrè lọ́wọ́ Mr. Ahmed Mr. Ahmed ẹni pé kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá nation àbí. mi ò ní kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá nation mi ní kò possible. ẹ̀yin èèyàn wa ẹ bá mi download tap ẹ bá mi lo promo code Abiola TTS Abiola 223 tap send app tẹ máa fi send owó láti anywhere tẹ bá wà sí Nàìjíríà ní direct deposit ni tẹ bá ti download ẹ sórí page sórí fóònù yìí báyìí tẹ fẹ́ send owó kò ní di third party then tẹ bá lo Abiola TTS Abiola 223 immediately kódà kẹ́ send $1 àbí £1 àbí iye kí tẹ bá wù kẹ́ send
lákọ̀ọ́kọ́ tó bá fi lè lo promo code mi ẹ gba bonus ẹ jọ̀ọ́ ẹ má bá mi lo promo code mi táwọn tí mo ti jókòó 4 hours nísìn bí ṣe pé bóyá èèyàn kan ní mo pé àìmọ́ kinní kan wà àbí kinní kan àbí kinní kan o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣeun Mr. Ahmed ẹ on mute. Mr. Ahmed ẹ on mute. Okay, no worry. So ó pay me èmi kan kò sẹ́ni tó ń like Yorùbá nation kò ní ká di region ẹ̀ ká máa gbádùn bọ́ kò possible ẹ̀rọ ká mú àwọn gan èmi ò tán àmì ṣe wà kí Nàìjíríà dá ní kẹ́bí tí ń wà pa. Kí dáṣọ bá wá kúrò bẹ́ẹ̀ tẹ́lómi ìdébẹ̀ tó tún wá bẹ̀rẹ̀ sí ní pa wá kí ló máa ṣẹlẹ̀. Ó ti náà wọn lè pa wá aṣáájú nìyà òun ṣáà ló túkọ̀ èkó. Aṣíwájú gan wà bẹ́ẹ̀ sí wọn pa Yorùbá náà kí ló ṣẹlẹ̀. ẹ mọ nǹkan ṣe gbogbo àwọn killings yẹn politically motivated ni ṣe gbogbo àwọn banditry bẹ̀rẹ̀ láti north west ìgbà tí Buhari bẹ̀rẹ̀ Boko Haram ló kọ́kọ́ ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà Jonathan ìgbà tí Buhari débẹ̀ banditry ó bẹ̀rẹ̀ ní north west gbogbo àwọn Kaduna Katsina gbogbo ẹ̀ nísìnyí táṣáájú wọlé wọ́n sun wá sí north central because wọ́n fẹ́ fi discredit aṣáájú pé tá a bá lo insecurity àwọn èèyàn ní dìbò fáṣáájú nǹkan ló ṣe fún Jonathan táwọn Fúlàní ṣe fún Jonathan 2014 tọ̀lọ́ kọ́ àwọn militia wọlé pátá yẹn náà lọ ti fẹ́ lò fáṣáájú bá àwọn èèyàn ti gbọ́n àdúrà kan máa ń gbé káṣáájú wọlé ní 2027 tó bá ti wọlé ayé wọn ti bàjẹ́ àwọn náà dẹ̀ mọ̀. àwọn èèyàn ní even Jesus Christ and Muhammad cannot solve Nigeria problem. Nigeria problem ma solve now. How? Ṣé bẹ́ẹ̀ sọ fún mi? Òun aṣáájú ti ń ṣe yìí náà. Okay, bó ra yan pariwo dọ́là ṣe kíní kan ṣé wọ́n pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àti àwọn Buhari Jonathan ló wà ń bẹ wọn ẹ mọ̀ pé bí almost $2 billion la máa fi subsidize náírà kí dọ́là lè jẹ́ bí kí dọ́là lè jẹ́ bí $142 billion là ń waste kó wá sustainable arbitrage wá pọ̀ tó yẹ pé tẹ́ bá mọ̀ yàn báńkì sí ẹ gbowó báńkì wọ́n á fún yín lówó ní at the rate of bí government rate bí $100 ẹ lọ fún àwọn ọmọláńtà. Mr. Ahmed tí ìtún ṣọ́ọ̀kì mi lálẹ́ Mr. Adisa 1 minute ẹ yẹ ká round up Mr. Adisa 1 minute ká round up. ẹ ṣe thank you for giving me the opportunity. It's okay, you are welcome. Next time gẹ́gẹ́ máa tètè kíláàsì. ọlọ́run jẹ́ kí Nàìjíríà dá èmi kan school lálẹ́ mi this is the first time. ọ̀gá tó bá ti follow wa kẹ́ máa tètè kíláàsì. Okay, kò sí problem àyè ṣe. Mr. Ahmed ṣe wà Mr. Adisa ṣe wà mẹ́rin. Ìyá ẹ̀ mo ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Ìyá mi ò kẹ́ sọ̀rọ̀. HR Alpha 1 minute. Ọkà parí tó. Ó ṣọ́ọ̀kì mi náà bá ibi ọmọ kọ sí Mr. Ahmed ọ̀rọ̀ wọn ibi ọmọ mi rò báyà wọn sí Nàìjíríà tàbí báyà wọn ẹ̀dá ẹ̀ sára báyà wọn ẹ mọ̀ bí ẹni pé wọn gbogbo ń tàn sí bí ẹni pé kò tiẹ̀ yé wọn. mo formation Nàìjíríà gan jù yín lọ so gòjì kí mo fọ́ so but èmi ò believe nínú emotion. Àwọn tó ń pa nísìnyí emotion kò sí wàhálà. Mr. Andrew. Ṣé mo support àwọn tó ń pa ẹ̀ náà nǹkan tí mo sọ ní báwo ni mo support ní kọ́ máa pa ẹ̀. Nǹkan tí ń tiẹ̀ fẹ́ràn tí mo rántí ń sìn torí mò ń gbọ́ tó ń pariwo ṣàríà lọ everywhere ṣé kì í ṣe yẹn náà tún fẹ́ fi mú àwọn ọmọ Yorùbá. Mr. CBS wọ́n fẹ́ gbà wọlé. Ká gbọ́ ṣàríà lọ. Báwo la máa gbọ́ ṣàríà lọ? Oṣù ṣàríà lọ ní circular country ní Nàìjíríà náà. Bẹ́ẹ̀ bá gbé sàríà wá àwọn Islam sọ pé wọ́n fẹ́. Gbogbo ẹni bá gbé sàríà wá òkú ló máa pa yín. Gbogbo ẹni bá ti gbé sàríà wá òkú ló máa pa. Ògùn ló máa pàdánù. A ní lo Bíbélì àti Kùránì fún yín mọ́. Ògùn ló máa pa gbogbo ẹni bá gbé. Káàkiri àwọn Muslim ti jáde gan. Ká máa bọ̀ a máa bọ̀gùn fún wọn ní a máa bọ̀gùn fún wọn balùwẹ̀ ayé gbogbo rẹ̀. Ìfẹ́ ni mí ọ̀tún fi òsì fẹ́ ni mí ẹni ọba bí ire kó gbéra dáadáa wá ògùn ló máa pàdánù. Bàbá yìí ẹwà nínú àgọ́ emotion ló ń ṣe gángan. +17. Ó yá. +17.
emotional now. 1-8. Emotional kọ́ ni emotional kọ́ ni. 5-0. Emotion ni pé kíní kan. 5-7. Tí a bá jókòó èèyàn máa analyze nǹkan critically ni. Kò sí nǹkan tó fẹ́ analyze. So ti yé law tí wọ́n ń lò ní northern ó yàtọ̀ sí north ó yàtọ̀ sí law tá a lò ní south. So báàlẹ̀ yẹn wá sọ pé circular gbẹ́nẹ̀ south Nigeria. Tó bá lo sharia law everybody is in prison sin. Wọ́n ní kí 10 years in prison. Ẹ la máa dá sẹ̀ríà fúnra yín. Ẹ la máa dá sẹ̀ríà fúnra yín lọ́dọ̀ yín. Àwa ní sẹ̀ríà ń dá fúnra wa. Ẹni bá fẹ́ sósì a máa bẹ́ ẹja ògún kò ayé rẹ̀ máa bàjẹ́ ní ògún ló máa pa ẹni bá ti gbàbọ̀dé kúrú lẹ́kàrò òjìrì ògún ló máa pàdánù. Àwọn tó ṣe ń béèrè fún sẹ̀ríà lọ àwọn tó ń béèrè fún sẹ̀ríà lọ wọn ní làákàyè. Kẹ́mọ bí ọ̀rọ̀ ti wá ní. À ń gbọ́ yín sà. Àgbọ̀yé bàbá à ń gbọ́ yín sà. Ìyá yẹn dẹ̀ pé Sunday àwọn alábòsí ni. Májàsọ́lá ti mú. Alábòsí. Ó ní ẹnìkan bá yìí Ìgbòho lòun ò bẹ́ẹ̀ ní bọ́ọ̀dù já. Ike ó wà láyé ó wà láàyè. Ó ní kí Sunday Ìgbòho kó pe Gani Adams. Ó dẹ̀ ní máa ṣe bẹ́ẹ̀. Ó dẹ̀ pé. Olóyè kò sẹ́ni tí kì í gbọ́rọ̀ sí lára tí ó ń gbọ́rọ̀ sí lẹ́nu. Ọlọ́run máa ṣàánú ẹ̀. Àwọn fẹ́ kí Sunday Ìgbòho kóhun àti Gani fojú rinjú. Yóò bá bẹ́ẹ̀ máa ń sọ̀rọ̀ kan pé ikú tó bá fẹ́ pààyàn tó ṣìyàn ní fìlà kéèyàn máa dúpẹ́ ni kéèyàn dẹ̀ máa kíyèsára. Ilé Gani ni Sunday Ìgbòho lọ Sunday Ìgbòho kọ pé ààrẹ ṣe wà nílé àwa ń bọ̀ ní àwọn ará bíbá lọ pàdé Sunday Ìgbòho ní Gúrú Màrájì. Bẹ́ẹ̀ni lọ́dún yẹn náà. Ṣé gbọ́ mi? À ń gbọ́ yín sà. Àgbọ̀yé bàbá lákàyè yóò ní kúrú. Gbogbo yẹn náà Ìgbòho ò tí ì rí gẹ́gẹ́ bí ọ̀ràn. Wọ́n ṣe interview fún Sunday Ìgbòho ní sọ́kà mo wà ń bẹ̀. Wọ́n wá débi ọ̀rọ̀ pé Aládìsá ohun tẹ́ ń ṣe ìhàwó ní ààrẹ Gani Adams kọ sí. Olóyè Sunday Ìgbòho wá sọ wípé ẹ fọwọ́ kàn wá. Tá a bá ti jáde ẹ fọwọ́ kàn wá wò ìgbà yẹn lẹ́ máa mọ̀ bóyá ibà Gani Adams ó sọ̀pọ̀tì wa kò sọ̀pọ̀tì wa. Ẹ gbọ́ irú ìfẹ́ wo lẹ tó fẹ́ kí Sunday Ìgbòho náà síta. Ṣé rí ìkórìtà tá a wà yìí tí a bá fẹ́ forí ọkà ọmú ẹ jẹ́ kí Gani Adams àtàwọn ọmọ ogun 5 million kan wà lọ́tọ̀. Confirm. Sunday Ìgbòho tí ò lọ́mọ ogun bó ṣe máa ń ṣe wẹ́rẹ́ yẹ tọ́lọ́mọ bàmí dẹ̀ ń gbà fún tó dẹ̀ ní rẹ́kọ̀dù tí ò mú F9 tó mú excellent ẹ jẹ́ kó máa ṣe títí ẹ lọ. Àṣẹ́gun. Ṣé ń gbọ́ mi o? Bàbá ẹ ní sọ̀rọ̀ tán. Ṣé gbọ́ mi? Àgbọ̀yé bàbá. Ó yàtọ̀ sọ́ máa lè. Ṣé gbọ́ mi sà? Sunday Ìgbòho ń ja ẹnu ní janu ní Sunday Ìgbòho ẹnu yẹn náà ní Sunday Ìgbòho ń jà níjọ́ tó wọ Kogi gbogbo àwọn Fúlàní tó wà ń Kogi sábà nù. Ṣé ń gbọ́ mi ìyá mi? À ń gbọ́ yín sà. Mi mọ̀ bí yá mi ṣì ń gbọ́ mi o. À ń gbọ́ yín sà. Ṣé ẹ̀ ń gbọ́ Èkìtì ẹ continue à ń gbọ́ yín sà. Ẹ kárígò bàbá. Hello. Jánu ni Sunday Ìgbòho ó ń fẹnu wú géètì ni ó ń fẹnu wú géètì ni nígbà tá a máa wọ Okunland àwọn Fúlàní ti sádànù ó gbà tó máa di àárọ̀ on the 16 àwọn ọmọ Fúlàní jáde síta pé kí state government àti federal government kó tètè bá wọn wá kankan ṣe sí o because they know what Sunday Igboho can do jánu dẹ̀ ní ṣùgbọ́n ẹni tó pera ẹ̀ pé òun ọmọ ogun òun lọ́mọ ogun 5 million àǹfààní wo ló ti ṣe fún ìran Yorùbá mo sọ nínú program mi lénìí ní ìkórìtà tá a wà yìí we must not fail tẹ́ni ò bá dẹ̀ fail tẹ́ni ò bá fẹ́ fail tí kọ́pìnì kan tẹ́ bá dá lé iṣẹ́ lẹ̀ tẹ́ ẹ̀ bá fẹ́ kí ilé kọ́pìnì yẹn kó wọlẹ̀ ẹ̀ gbà sí ibi àwọn tẹ́ fẹ́ gbà síṣẹ́ ẹ̀ wá ti nílẹ̀ lẹ́ máa fi gbà wọ́n síṣẹ́ ṣé èèyàn kan lè sọ fún mi rẹ́kọ̀dù tí Gani Adams nílẹ̀ Yorùbá
Sunday Igboho tó ń pè ní àfẹnuwú géètì ó ṣe ti Ìbàràpá láṣeyọrí ó ṣe lóògùn state ní àṣeyọrí ó ṣe lẹ́kìtì bíbẹ̀ ní àṣeyọrí ó tún lọ sí okun màmá mi rò pé ẹ rí fídíò yẹn à ń lọ ní ó kù díẹ̀ ká wọ Ẹrùkú ẹ wá wò báwọn wọ́n gbọ́ pé Sunday Igboho ti gbọ̀lú ẹ wá wò bó ṣe fonílé pápá tán sá lọ tán yóò fi màálù wọn lẹ̀ januja. ṣé ẹ rí wọ́n pe kinní kan lọ́dọ̀ wa bíbẹ̀ ní àdàlú ní ìmọ̀ bí wọ́n wà ní ọ̀dọ̀ yín. Àdàlú ẹ̀wà àwọn tó ń ta ní kọ́ńtà òkúta máa wà bẹ́ẹ̀. ṣé ẹ rí nínú àdàlú yẹn ẹ lè bá òkúta ń bẹ̀ ẹ lè bá kòkòrò ń bẹ̀ tẹ máa gbé yín lé òkúta báyìí tẹ agbárí yín ló ti máa dún. We don't want àdàlú this time around. bẹ́ẹ̀ ni nà àdàlú wà ó wà mo máa dàlú dára wá gbọ́dọ̀. mo sọ ọ̀rọ̀ kan mà ẹni tó bá tó ní ìgbà là ń fọ̀rọ̀ ọ lọ. ṣé gbọ́ mi ìlú kan wà lẹ́kìtì bíbá tí ò lè gbàgbé Sunday Igboho láéláé.